Africa Content TV. Ẹ̀yin tí ìjọba làjẹta, ẹ̀yin tí ẹ̀rẹ̀, ẹ̀yin tí bọ́ọ̀sì, ẹ̀yin tí dání bọ́ọ̀ká, ẹ̀yin tí bàbá ọ̀pẹ ó dàbí àjà ní bàbá àlìyá òjò kágò. Daddy Junior yóò. Daddy Sọ́tà ọ̀dún láàrin ẹ̀jọ́. Bàbá sí òye rọ̀bì wá. Daddy Àyìndé wá rí ìsáré. Yóò sí Gaza náà pé mí. Ẹ̀yìn tí wá. Lágbólé yìí ojúmọ́. Ẹ̀yìn tí wá. Nínú àgbà yìí. Alpha and Omega Promotions. Òun ló ṣe tọ́jú ilé àbákàrà lójúmọ́. Ilé Alpha and Omega o. Wọ́n ní ògbọ́dọ̀ tútù jù, èmi lọ́la bí àmàwà àtọ́jọ́ ti bá lọ ló. Alábí àmàwà àtọ́jọ́ ti bá lọ tó ní alápẹ́rẹ́. Ọmọ sí agbọ́dọ̀. Ìfá. Ìyá sábà ìrìnàjò wa ọlọ́kàn òṣòro ó máa kú náà òṣòlá ní alábí àwọn ọ̀làgbà ẹ̀ka o. This is the sase o. Ibi láàrin ìka kì í ṣe èdè ẹ̀sà. Yóò sì o. Yóò sì the sase o. Pasolame, music dancers, Pasolame, ìbáwọ̀ sí owó sọ̀rọ̀ àkọ́kọ́ ilé o, 2023. Amẹ́ríkà ń tọ́ òye ọ̀, 2023 yìí wá, àkọ́kọ́ ilé. Now man show money oh, First Omega Promotions. Oh no, she told me. I keep on Gaga. Oh, so need oh, yo, Jeba, oh, Cindy. Oh, Jeba, oh, Pancho. Mo sọ ọmọ mi wà ní gbogbo ẹni. Nítorí òjọba ó sì di ọ̀tẹ̀. Òjọba ó péjọ àbòsí ọmọ mi wà ní gbogbo ẹni. Báyìí náà ni ó bá tó. Adébáyé náà ní ara rí. Adébáyé náà ní ó bá so. Adébáyé náà ní ó. Ìjọba tó kàn fún ìparí ló. Ọ̀lẹ́ ọ̀rẹ́ gáàsọ̀. Ọmọ ìyàwó Anábì ní ara. Adébáyé náà ní ara. Adébáyé náà ní àní náà lérè wá. Ẹyin tí yóò sì tẹ̀sán pa orí. Ẹkú lè là kára lé o, Adésí lọ́rọ̀ ọ̀gbàṣọ. Ẹkú lè là kára lé o, ẹ̀yin kì í sí ìdáná àgbẹ̀
tó àlejò wa bá tó àti ẹbí ìṣàlejò wọn bí àti dára lé oṣù ìdìbòrà o àti ìṣàlejò wọn bí a àti dára lé oṣù ìbí àìsàn ni ó bá tó àti báyìí náà ni a rí àlàbí ọjọ́ yẹn wà rí ó bá sòdì nígbà náà tí wọ́n ti rò pé bí. Ọjọ́ nìyàn ọ̀rọ̀ padà. Irin ẹni tí wọ́n fọwọ́ sọ àpẹ ọmọ. Àlàbí ọjọ́ yẹn máa rè é bá sùn mọ́. Nígbà láti wọ́n tó pé irin lọ́wọ́. Kò lè bá wọn jẹ́ ní ọmọ ọdún padà. Ẹni tí wọ́n fọwọ́ sọ àpẹ ọmọ wa ní. irin lọ́wọ́ gbogbo gba ọpọ́ ní ìtìlẹ̀ máa sùn. Gbogbo ọ̀nà ọlọ́run tèmi ní kẹ́mi. Ìtààyè mi níbẹ̀rẹ̀ òkòkòrò. Àti èdè wà ní ìṣòro. Ó lè jù nínú ọmọ owó padà yọ ọmọ mẹ́sàn. Ó jẹ̀ kí kọ́kọ́ ra òpin. Mo ti bọ́ o. Mo ti kọ́kọ́ ra òpin. Mo ti dì. Mo ti òpin. Mo jẹ́ òpin kò tó ní. Mo bá mi tó forúkọ rò ní òwò àṣẹ. Lọ́lọ́mọdé lórúkọ mi ìbámu bá. Àlàbí ọjọ́ yẹn máa rè é bá sùn mọ́. Nígbà láti wọ́n ti rò pé bébí ni. Kò lè bá wọn jẹ́ ní ọmọ ọdún padà. Ẹni tí wọ́n fọwọ́ sọ́yà pé ọmọ wa ní. Ládùúgbò máa jọ̀bọ̀. Lọ́sàárẹ̀ àṣà ìjọba. Ládùúgbò máa jàpá. Látàrí àṣàjù láyé. Irin lọmọ mọ́dúró máa jọ̀bọ̀. Lọ́sàárẹ̀ àṣà ìjọba. Ládùúgbò máa jàpá. Látàrí àṣàjù láyé. Oníbàárẹ̀ oní ìkòrò. Ẹ̀dá lè jáde wọlá. Owó ọ̀pọ̀pọ̀ lọ́sàdé. Ọ̀pọ̀pọ̀ lọ́sàdé ní Canada. Oníbàárẹ̀ oní ìkòrò. Ẹ̀dá lè jáde wọlá. Kórè ẹ̀ bá sùn. Má kórè náà pamọ́. Ó tún ní káwọn ẹ̀ tó jàpọ̀. Akọ́ṣẹ́ kòrò kan náà. Ó ní o máa ṣe bí oṣù ògùn gan tó kú sínú ìgbé ọtí. Ó ní a máa ṣe bí oṣù ògùn gan tó kú sínú ìgbé ọtí. Dada kò tọ́ nìyẹn o. Ó wá fún lọ kòkó lá. Ó dùn ó dùn ó yìí. Ó kú sínú ìgbé ọtí. Ṣé bí tẹ́ mi mọ̀ wá? Á tún mú mi ìtumá. Ládùúgbò máa jàpá. Látàrí àṣàjù láyé. Oyin la máa bá wọn lókè ló ṣe bí ẹ sí. Wá bí ẹ sórí lo àbòyẹ lọ. Ó bá wí opportunity ní ìjọ mẹ́ta o. Lórí áfíríkà rèé ọ̀rọ̀ ìṣòro. Ó má lọ fẹ́. Báwo ló ṣe lò sàkíyèsí? Wọ́n á fi yẹ lórí lu àbò ilé lọ́wọ́. Sínú ayọ̀. Opportunity ní jẹ́ bí ẹ̀dá ọ̀rọ̀ Sọ́gbà tí yóò ra ìlú dáadáa tó tó dé. Ìlọ́wọ́ ọ̀pọ̀pọ̀ lọ́sàdé. Nígbà náà rà ojú. Ojú sínú ọ̀pọ̀. Òyìnbọ̀lá sábẹ́ òwe ìrìn. Bẹ́ẹ̀ bá wọn sí òwe ìgbàgbọ́ ti pẹ́. Ó ti pẹ́ ní ojúmọ́ làwọn àgbẹ̀ ọ̀rọ̀. Dọ́kítà yóò tó àwọn ọ̀dọ́. Àṣeyọrí ṣe é.